tí ò bá ti sí owó àwọn àdá wà ní pàtàkì ṣe. Láìpẹ́ yàwó dìgbà tọ́nà bá ní tọ̀ àwa lè sọ bóyá ibi tá a bá ti ń ṣeré ipá tọ́nà bá ní tọ̀ ká kọlù kan tó di kíní àwọn ìgbàwá náà ní gbá bọ́ọ̀lù débi pé yóò di owó. àwọn ọkùnrin fárígá wọn láwọn ò fàyà mọ́. àwọn bọ́ìsì wọ́n ti yarí, àwọn bọ́ìsì ti fárígá báyìí wọ́n láwọn ò fẹ́ obìnrin mọ́ o, wọ́n láwọn ò ní nǹkan kan ṣe pẹ̀lú obìnrin mọ́. ẹ̀yin obìnrin, ẹ̀yin ọ̀ṣọ́rọ̀ ọlọ́mọge, yóò kún fàdúrà báyìí. èyí tó bá jẹ́ kìrìsìtẹ́nì nínú yín yá tètè gba ọ̀dọ̀ pásítọ̀ yín lọ. èyí tó bá sì jẹ́ ọba tó jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀, ẹ má fọ̀dọ̀ àràbàlú yín sílẹ̀. gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ mùsùlùmí nínú ọ̀ṣọ́rọ̀ ọlọ́mọge, ẹ yá tètè gbọ̀nà àdàáfà yín lọ, nítorí pé àwọn bọ́ìsì ti yarí, wọ́n láwọn ò fẹ́yàwó mọ́ o. kí ló dé, kí ló ṣẹlẹ̀? wọ́n láwọn ò ní nǹkan kan ṣe pẹ̀lú obìnrin báyìí. àbí wọ́n léèrè ọ̀rọ̀, wọ́n ní ṣùgbọ́n ọ̀nà àbáyọ wà. tí wọ́n bá fẹ́ káwọn fẹ́, tó ọmọbìnrin bá fẹ́ káwọn fẹ́ àwọn, ọ̀nà àbáyọ wà. ká tó lọ gbọ́ nǹkan tí àwọn bọ́ìsì sọ. màá rọ̀ wá, ẹ bá wa share program yìí, ẹ bá wa subscribe sí, ẹ bá wa like ẹ, kẹsì bá wa comment ẹ bá ti ní nǹkan kan láti sọ lórí ètò yìí. àwọn ọkùnrin fárígá wọn láwọn ò fàyà mọ́. ẹ já lọ sọ́dọ̀ àwọn boys. so tí o bá ti sún máa dá wà ní, nítorí tá a bá wò situation Nàìjíríà yìí náà níbi ṣe àwa náà, bọ àwa lè sọ tí nǹkan bá ṣe dáadáa sí fún wa bọ a lè rò pé tọ ìṣe pé ká ní owó jàbúra náà là ń wá, bọ tó bá dé pé tó bá béèrè owó lọ́wọ́ wa ká lè tọ́ pé òkè owó rè o gbà ṣe nǹkan báyìí. tó bá béèrè tọ́wọ́ ká lè fi tọ́wọ́ lẹ̀, tàbí tó bá béèrè sísì ká lè fi sísì lẹ̀. táwọn àbúrò tó dẹ̀ wà lẹ́yìn náà bá béèrè tọ́wọ́ tàbí tó bá béèrè sísì pé tọ́wọ́ mo nídìí òkè sísì mo ní o gbà. ní ipa tiyẹn a lè sọ pé tọ̀ àwa náà àti tó ṣe àwọn nǹkan àti tó gbé ìyàwó bí. ó ti lọ sí school, ó ti graduate, ó ti iṣẹ́ nìkan ló kù. òun wá dúró ń dùn wípé ó dìgbà tí ìjọba bá tó fún ẹ níṣẹ́ kó tó fẹ́yàwó. ìgbà ó lọ́mọ tí ìjọba máa fún ẹ níṣẹ́ yẹn. gẹ́gẹ́ bí ọmọkùnrin àwa náà ò dúró de ìjọba nìkan, àwa náà ń tiraka láti ọ̀dọ̀ wa pé ká wo pé iṣẹ́ tá a fẹ́ ṣe, irú iṣẹ́ wo la lè ṣe, irú iṣẹ́ wo la lè ṣe. bọ́ àwọn iṣẹ́ tá à ń rí kò tí ì tó sọ pé kàgbéyàwó, even gan iṣẹ́ tá à ń rí kò tí ì tó bọ́ ẹnu tara tèmi nìkan, ká má ti sọ pé ká gbé obìnrin kan pamọ́ sẹ́gbẹ̀ẹ́ kó wá máa wọ́n dẹ̀ ní owó la fi ń ṣe ọkọ obìnrin. ó máa di pé yóò di láàárọ̀ o ò fún mi lówó owó ọbẹ̀, wọ́n ní àti fẹ́yàwó ṣòro, owó ọbẹ̀ ní kókó. ó má di pé láàárọ̀ sí àwọn àmọ́ lọ́wọ́ mọ́ aṣọ lọ́wọ́ ọlọ́run, o ò fún mi lówó oúnjẹ, o ò fún mi lówó gbà, o ò fún mi lówó àwọ̀. tọ̀ ìdúró nìyẹn láwa náà fi rò pé tọ̀ tó tí ìjọba ò bá fún wa níṣẹ́, táwa náà bá rí owó tàbí bísínẹ́sì sílẹ̀ láàyè tiwa, táwọn rí tọ́wọ́, táwọn rí sísì, àwọn náà máa ṣe kí ni ṣe ẹ̀tọ́ tó yẹ ká ṣe. girlfriend ẹ tó níyẹn, ìyàwó àfẹ́sọ́nà ẹ, kí ni level education ẹ? OND ni level education ẹ, OND, but nísìnyí ó ní iṣẹ́ tiẹ̀ tó ń ṣe lórí hairdresser àkọ́kọ́ lè ṣiṣẹ́ hairdresser. ohun tí màá yọ lẹ́nu pé kẹwàá láti ṣègbéyàwó. ó ti yọ mí lẹ́nu, even gbẹ̀gbà mí gan tí bá sùn gan máa tó rò pé àbí kí n sọ fọmọ ní kó lọ wẹ́lú mi. nígbà míì mo máa ń rò orí ó máa ń jẹ́ ìdù ọkàn fún mi, gbàgbà míì dẹ̀ ni màá tún gbé kúrò lọ́kàn tó wọ́ nígbà tó bá yá ọlọ́run ṣàmọ̀ pé ọlọ́run ṣe eléyìí tó dáa tá a bá ṣáà ti ṣe ọ̀lẹ. tó o bá sọ fún un pé o tí ì ṣetán láti fẹ́yàwó àbí o tí ì rẹ́dì, báwo ló ṣe wọ́n ń feel?
ọdún náà èmi ò kí ń sọ́kàn dé tí pé mi ìdí ìfẹ́ yà máa sọ pé nǹkan tí mo sọ sọ pé omi sòrò torí tí wọ́n fi lè sọ fún pé mi ìdí ìṣe tán sí i mi mọ̀ nǹkan tó lè fi lọ́kàn tiẹ̀ o irú gbẹ̀gbà mi gẹ̀ tí wọ́n sọ fún pé kò tí ya pé mi ìdí ìfẹ́ yà kò mọ̀ sunkún ni ó dà pé òun ti ṣe tán tiẹ̀ èmi dẹ̀ ní èyí tí mo fẹ́ gbé yàn sílé mi ì fẹ́ wàhálà fún ẹ̀mí ara torí mo gbórí obìnrin gẹ́gẹ́ bí wàhálà kan lọ́tọ̀ ni. tí wọ́n bá sọ fún mi pé ok o ti wọ́n ti rẹ́dì láti rẹ́ mi èmi ò tí ì lówó sí wàá máa bọ́ mi ò sì sọ fún bẹ́ẹ̀. A lè sọ bẹ́ẹ̀ tán àdéhùn máa padà ayé náà ni ó lè sọ bẹ́ẹ̀ tí bá sọ fún sẹ́yìn yóò ní ẹ wípé bẹ́ẹ̀ ni òun máa ní sùúrù fún mi bọ́ nígbà tí bá gbé sílé tán ọ̀rọ̀ máa sọ ọ̀rọ̀ àná di bá mi mọ̀yàn lọ́wọ́ ni kò ní rí bẹ́ẹ̀ mọ̀ torí nígbà tó bá di pé owó kò sórí obìnrin owó lé ní ìrí fún ẹ mo obìnrin lọ́la ní ìrí fún ẹ ó ti ń dojoojúmọ́ tí kò ní lé ó máa di pé èmi gan ni màá dìyàwó òun ni ó máa di ọkọ lé mi lórí èmi ò lè fẹ́ bẹ́ẹ̀. ó túmọ̀ sí pé ìbẹ̀rù pé tó bá fẹ́ sílé owó ọbẹ̀ ló ṣòro yẹn gangan ní ìbẹ̀rù àbí. ìbẹ̀rù gangan nìyẹn pé àti máa polówó ọbẹ̀ yẹn gangan ni ó wà ní ọkàn tèmi báyìí. nǹkan tẹ́ wàá lè ṣe báyìí ń sìn yín o torí pé ìwọ ò fẹ́ yàwó gbogbo àwọn boys tá à ń bi ilé ní pa gbogbo ilẹ̀ fẹ́ yàwó ìgbésí ayé wo lẹ fẹ́ kí àwọn àbúrò yín obìnrin ó gbé ṣé káwọn náà lé lẹ́kọ̀ọ́ mọ́ fẹ́ yìí kí wọ́n máa lọ́kọ̀ nílẹ̀ fẹ́. ọba aláàánú lọ́lọ́run ó lè jẹ àsìkò táwọn àbúrò tó ń bọ̀ lẹ́yìn wa kí nǹkan ti tẹ̀ jù báyìí lọ débi pé àwọn ọkùnrin tó ń wà wájú tó tọ́jọ́ ń bọ́ dàgbàsókè ọmọ àgbẹ̀ òkè o ẹja mú wọn bọ́ lọ́wọ́ ta wà yìí àwa náà kì í pé àfẹ́fẹ́ yàwó àwa náà ń gbèrú ẹ̀ bọ̀ ààyè ẹ̀ àti ìní nípa so ìmọ̀ràn mi fún àwọn ọkùnrin ni pé àwọn kò sí ìmọ̀ràn kan ò ṣe àlè lórí ọ̀rọ̀ ìgbéyàwó kò sí anybody tó lè fún anybody ní ìmọ̀ràn àwa náà láwọn rò pé tó bá ti ní ipá láti ṣe tó bá ti ní ipá tó bá dẹ̀ ṣe nǹkan tójú ẹ̀ bá rí òun nìkan náà ni wàá dáná kò sí anybody tí ó bẹ̀ fèsì ẹ̀ obìnrin náà tó ọkùnrin bá rí pé ọkùnrin ó kù díẹ̀ káàtó ọkùnrin obìnrin náà nídìí láti ní sùúrù fún àwọn ọkùnrin náà torí àwọn náà la mọ bí gbogbo situation country bó ṣe rí kò sí owó ọrùn fẹ́ nìkankan níbi ọ̀rọ̀ kan and 100% obìnrin míì náà ṣe bí àwọn ní dáwọ́dù ilé wọn tó bá fẹ́ àwọn àǹsẹ̀ yìí máa tún rò pé òun náà máa tún máa rò lérò pé àwọn fámìlì tiẹ̀ náà máa fẹ́ bí wọn béèrè lọ́wọ́ ẹ̀ nígbà tí wọ́n bá ń gbé bùkátà tiẹ̀ yóò mọ̀ transfer ẹ̀ sí ọ̀dọ̀ tèmi títọ́ fámìlì tèmi náà ṣì wà ń bẹ omi tí gbọ́ yẹn o ó gbé ti fámìlì tiẹ̀ wá ó gbé ti tiẹ̀ wá gbogbo ẹ̀ náà tàwọn ọmọ tábà tó wá bímọ tàwọn ọmọ náà tún wà ń bẹ gbogbo ẹ̀ náà orí ọkùnrin náà ní gbogbo ẹ̀ ló wà ní lórí so á bẹ àwọn obìnrin náà lásán pé káwọn náà ní sùúrù fún ọkùnrin torí kò sí nǹkan tá a ṣe àmọ́ ní sùúrù fúnra wa náà. ẹ wo ọ̀rọ̀ lẹ́yìn náà ti gbọ́ yẹn ẹ̀yin ọ̀sọ́ ọ̀rọ̀ ọlọ́mọge àti gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá àtẹ̀yin tẹ̀ ń gbọ́ wá ìfẹ́ ló ṣe kókó ìwọ̀n àbá ní ìfẹ́ owó gbọ́dọ̀ mọ pẹ̀lú ẹ̀yin ọ̀sọ́rọ̀ ọlọ́mọge ìwò yìí wọ́n ti stọ́dì yín wọ́n ti mọ̀ pé owó lẹ fẹ́ kò rí bẹ́ẹ̀ láyé àtijọ́ lọ́dọ̀ àwọn ìyá wa ìfẹ́ làkọ́kọ́ ohun gbogbo tó kù máa tẹ̀lé ni ó kọ wájú sí yín ẹ̀ta ó kọ ẹ̀yìn sí yín ẹ̀ta tẹ́ bá kọ agbede méjì ẹ tó èrò ara yín pa ẹ̀yin ọ̀sọ́rọ̀ ọlọ́mọge ẹ bá wa share program yìí ẹ bá wa like ẹ kẹsì bá wa comment ẹ bá wa subscribe sí àwọn ètò wa gbogbo iná ò ní tan owó yín ibi lèmi ó dúró sílé ní Àtẹnuwíjọ́ ní ìkànnì Àtẹnuwíjọ́ TV ó dìgbà.